Aláròyé máa wí o. ẹ wo ọ̀nà táwọn oníṣòwò egbòogi olóró yìí fẹ́ gbà kó wọ̀lú Èkó. Bí wọ́n ṣe ń gé àwọn tó ń gbé egbòogi olóró nílẹ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀rùka o. Ṣùgbọ́n àwọn àjọ tó ń gbógun ti gbígbé egbòogi olóró nílẹ̀ wa, National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó ti láwọn ò ní fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn afurasí ọ̀daràn oníṣòwò egbòogi olóró yìí rárá. Ní báyìí ọwọ́ wọn ti tẹ àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n jẹ́ oníṣòwò iṣẹ́ tó lòdì sófin yìí nílùú Èkó. Aláròyé gbọ́ pé ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹjọ ọdún yìí ni kọ̀ńténà ńlá kan láti orílẹ̀-èdè Canada dé sí ilẹ̀ wa. Èbúté Tinkan nílùú Èkó ló dé sí. Mọ́tò ayọ́kẹ́lẹ́ 3 ni wọ́n kó sínú kọ̀ńténà náà. Ṣùgbọ́n egbòogi olóró loud àti ẹrù tó lòdì sófin míì ni wọ́n tọ́jú sínú àwọn mọ́tò náà. Lásìkò táwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún ń yẹ ara ọkọ̀ náà wò ni wọ́n bá òbítíbitì egbòogi olóró láàrin inú mọ́tò Toyota Sienna kan. Lójú ẹsẹ̀ ni wọ́n ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn tó ní kọ̀ńténà náà. Alukoro àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún yìí sọ pé láti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù yìí tí kọ̀ńténà náà ti dé sétí omi Tinkan nílùú Èkó làwọn ti ń fojú ṣùnùkùn wò. Nígbà tó fi máa di ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí tí àwọn ń já àwọn ẹrù inú rẹ̀ táwọn agbófinró gbogbo náà sì wà níbẹ̀ ni wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró nínú ọ̀kan lára àwọn mọ́tò tó wà nínú kọ̀ńténà. Alukoro ní àwọn máa tó fojú gbogbo àwọn tọ́wọ́ tẹ̀ lórí ọ̀rọ̀ náà bá ilé ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.